òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ògbóǹtarìgì marketer promoter tá à ń package àwọn olórin fújì kí ló ṣẹlẹ̀ lágbolé fújì tó jẹ́ wípé ègbèyàn tẹ̀bọ́n ṣe ń pà kan nìkan mi ò rí ọdún kan àbí oṣù mẹ́ta kan kí àwọn ará fújì wọ́n máa rí nǹkan máa ṣùkù lẹ́nu bíi pákó wọ́n ṣàárín nǹkan kan tó máa gún lẹ́nu bíi gúgúrú bí wọn ò fa kan nǹkan á fà wọ́n bí àwọn kan ò yà àwọn kan á gágọ́sì pé àwa la wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe àǹtí mi ò rí ń té ẹ pè fún wa ẹni sì sọ ẹbẹ tí sọ báyìí ayé máa gba ti yín ẹni wálẹ̀ òkèlè máa lọ ó jẹ́ kó yé mi wípé àwa ìsìn là ń wò a ò wò àtẹ̀yìn tí a bá wò àtẹ̀yìn ni kò ní jẹ́ bàbàrà fún wa torí bàbá tí wọ́n gbà tí wọ́n kọrin orin ìbílẹ̀ ni wọ́n máa ń kọ ẹ bá ń gbọ́ ìjẹ́ ògògó so àwọn ní nígbà yẹn ayé láàrin wa bí òrò àwọn náà wà tí wọ́n gbà yẹn so wọ́n máa ń jẹ́ kó yé wa pé nínú orin ọ̀tẹ̀ wà inú ọ̀tẹ̀ lórí wà so tẹ́ bá kọrin lọ kọrin bọ̀ ọ̀tẹ̀ máa jáde ńbẹ̀ náà ṣáàdì èébú máa jáde ńbẹ̀ so lábẹ́ bẹ́ẹ̀ àwọn tó wá di onífújì lẹ́nìí sìn tó di olórin ìbílẹ̀ lẹ́nìí sìn kò sọ́gbọ́n náà wọ́n máa yánú orin yẹn náà ni kò sí tó ti fi lé tó ti bá ti fi nǹkan lé nǹkan kalẹ̀ bọ̀ tí ẹ máa gbàgbé orísun kò sọ́gbọ́n náà máa bàjẹ́ wọn gbàgbé orísun ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ máa kọ̀ntínú náà dẹ̀ máa parí náà ni so kò sí nǹkan tẹ̀ ń fẹ́ ṣe síbẹ̀ yẹn. wípé agboolé fújì. agboolé kò yí pé agboolé fújì dàrú ilé ọ̀gá ìwọ ọ̀gá ni. kí ló fà. gbogbo àjọ ojú ra rí nǹkan tí máa ń ṣe nǹkan sìn pé mi ṣe ń sọ̀rọ̀ mí yìí sìn àwọn kan tó wà tó ń sọ̀rọ̀ jù á lọ kéèyàn tó wá kọ́ lọ́nà gbogbo fún mi sí pé káyé mọ̀ mí ká ẹni tó sọ̀rọ̀ jù mí lọ tí Ọlọ́run gbogbo fún yẹn àwọn náà á ti ra ká díẹ̀ pé ta ni kí ló jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe fi lọ ṣúrètì mo lè dúdú ẹ̀ nìyẹn. bí kẹ́ ṣe àkàwé ẹ̀ nìyẹn mo yẹ ṣàkàwé ẹ̀ nìyẹn èmi mò ń sọ̀rọ̀ mi lè ní sí wọn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan kí ló ń sọ gan bẹ́ẹ̀ ẹnìkan tó wá débí kò ní tó mi báyìí àwọn sọ̀rọ̀ tó parí ma sọ pé ẹ bá pàtẹ́ fún yege nìkan èmi á sọ pé ẹ náà pàtẹ́ fún yege kí ló wí kí ni mo sọ tí mi ò sọ so bẹ̀rẹ̀ mi tó ń pè lórin nìyẹn so bẹ̀rẹ̀ lọ́gá ti ń bẹ̀rẹ̀. èyí jù èyí ò jù tó ń fa wàhálà ní fújì bẹ́ẹ̀ ó ṣe wà ní. ṣùgbọ́n oníkálukú ló ní olólùfẹ́ tiẹ̀ ẹni bó ti wá láti àtètè kan ṣe bẹ́ẹ̀ ló ṣe máa tún wà nísinsìnyí ni. ṣe rí kọ́nà gbogbo àgbà ayé ti civilize. under technology nsìn òun bó ti ń change ṣèbí láyé àtijọ́ tó lórí bá bẹ́ẹ̀ rèé kán tó bọ́ ń ta àwọn àtàwọn kó fẹ́ ta rè ṣùgbọ́n sìn olórin kan rẹ̀ tó bó fẹ́ lọ ta nǹkan ta mọ́ ó ti gbèsè ó ti kọ́ ti mini one ó ti jù sórí kínní so how much more tábàlọ́ àwọn studio a máa sọ fún pé òyìnbá ìnìkẹ́ ẹ̀kọ́ o ẹ má kọ báyìí o ó lè fọkọ sí wàhálà kò sí yẹn mọ́ sìn onílàgùn wọn studio ṣe ohun tó wù ní láti gbé rẹ̀ lẹ́yìn arugẹ so èmi kàn mọ̀ pé tó bá pẹ́ tó bá yá náà àti wà láyé technology tó bá yá ó máa yí gbogbo wa tó bá yá á yí gbogbo wa. bá ti wà láyé technology ohun tó ń gbogbo dání nù. tó bá yá ayé gbogbo wa ẹ̀yin alẹ́ fújì ṣé ọ̀gá wà mẹ́. kò sọ́gbọ́n tó ga ọ̀dẹ síbi kan àìgbà fúnra náà ní ọ̀gá wà Barrister ń jọ́ kínní àná bàbá wa nìyẹn ó ní kó máa joyè lọ kó máa joyè lọ kó máa joyè lọ ó lóun gangan fúnra tòun ní fújì tí gbogbo wọn jọba yé lórí. ṣé ẹ̀ ń gbọ́ mi. gbọ́ yé sà. Barrister Mr. Fuji fúnra rẹ̀. Lágbájéyọlá. yes ìgbà tó ń joyè lọ tó fẹ́ kọ́ fa constitution làwọn èèyàn lọ ń bá wọn bàbá ẹ̀ ń wòran ni wọ́n máa ń joyè lọ gbàtí bàbá yẹn bọ́ tàǹkì lọ bàtà bàbá sọ pé òun gangan ni fújì tó ń jọba yé lórí tó ṣé kò tí wọ́n ní gbogbo wọn tó wà mẹ́ tó wọ́n ní bọ́ọ̀lù gbà ń pé Barrister lọ bá orin òun ló dé orin sílẹ̀ ìyẹn Fuji creator so àwọn náà tẹ̀sán náà ẹ̀gbọ́n kan náà àwọn náà nígbà kan náà ni wọ́n gbà yẹn Alhaji Monsuru Akande bóra ti wá ní so ìsà brother kejì pé bóyá àbí ń pé jìnnà sí àwọn ẹ̀gbọ́n wa gangan ni so àwọn táwọn àti Barrister gbà yẹn lọ́hùn wọ́n fọwọ́ wọ́wọ́ ni ẹnìkan máa rí wọn bàtó rí àwọn tí wá dé wọ́n bẹ̀rẹ̀ sí kírètì pé lágbájá lójú lágbájá lọ so ohun tó jẹ́ ọ̀tẹ̀ nìyẹn. tó jẹ́ ọ̀tẹ̀ ní àwọn kan tiẹ̀ sọ pé omi ọ̀tẹ̀ náà fi gbé fújì kaná a ní gbàjíwéré a ní wọ́n máa ń búra wọn ni ṣó yẹ èmi wò pé àwọn ọgbà yẹn ti lọ kò yẹ kó tún dé ìgbà. mo ti sọ ń bàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí
mo ní èsì là ń rí àwò gbẹ̀yìn ìgbà tá a ti kọ́ bẹ̀rẹ̀ ìwáṣẹ̀ àwò rárá nígbà yà jẹ́ ajíwèrè tá à ń sọ yẹn téèyàn kan bá ṣe ẹnìkan ládùúgbò àsìkò tó máa ń mú orin sí inú kíní láti máa bú tọ̀hún nìyẹn táwọn ìmọ̀ pé lágbájá yìí náà ń bá wíyàn o ó dùn gbà yẹn dáadáa ó dùn búyàn dáadáa gbà yẹn so tọ́ba yà modernize ẹ̀ sìn a máa fi ṣẹ̀fẹ̀ ní gbà kan ní fújì lé kókókó tó ń pẹ́ lágbájá lòdì lágbájá káwọn lòdì lé but wọn á dúpọ̀ dọ̀ yẹn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí gọ́fúnà wọn Lagos State yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣiṣẹ́ takuntakun ìyẹn Túndé Dàmẹ́ndra ó ṣiṣẹ́ takuntakun tọmọkùnrin ṣe gbogbo ayé ló gbé òṣùbà fún Lagos State nìyẹn fún Lagos State yẹn ó wá fa ọ̀gá ìlànà yẹn bàbá yẹn president kò lọ títí ó wá fa àwọn dání pé bàbá àlèbá wòran báyìí ló wá bàbá náà wà mú lákàkiri gbogbo fújì wá tó bó dẹ̀ ṣe tó yẹn ó dùn máa nú àṣẹ promoter ó dùn wá mú anú àwa gbọ́ngàn fúnra wa dáadáa ló pọ̀ jù mẹ́tẹ́lẹ̀. ìyẹn promoter. yẹ́sì o lọ́nà wo. ṣèbí mo owó ni mo fẹ́ kówó sílẹ̀ mo fẹ́ tajà mo lè ní Paso jọ bá ń ta sẹ́dẹ́gbájá. ìdá ìdásílẹ̀ ló pọ̀ jù àwọn náà dẹ̀ mọ̀ fúnra kó dáadáa ló pọ̀ jù. wípé ẹ̀jẹ̀ ó yé wa wípé ìjà Paso àti ìjà Òṣùpá gbà yẹn táyé wọ́n tún ti bú ó ní ìyá ẹ̀ ṣe kiri kan ó ní gbogbo ẹ̀dá ẹ̀ sọ pé promoter ló wà ní. àwọn fáǹsì wọn promoter too torí nísìnyí fáǹsì nínú fáǹsì Òṣùpá kò súnmọ́ fáǹsì rẹ sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ mọ́ Paso fáǹsì rẹ sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ mọ́ èmi promoter ni mí mo mọ Òṣùpá mo mọ kẹ́ni ẹ má ti sọ létí ìbáwọn ní mo tó ń sọ yìí kẹ̀dẹ̀ rí ọbẹ̀ rẹ o ó dàgbọ́ ọbẹ̀ lélẹ̀ yìí o wẹ̀rẹ́ ẹ̀sìn àwọn tó ń sọ̀rọ̀ pa àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ o àwa ti bọ̀ ọ̀nà pé ó yà ṣe báyìí jọ Ọlọ́run àwọn náà wá ṣe sọ wọn ní pé kí lẹ́yìn mi kí n ṣe léè fún ó ti dọ̀bẹ̀ ń ta wọ́n ti ń kó jẹ ìkọ́sí owó làwọn ń wá àwọn dẹ̀ ń wá orúkọ. àwọn ń wá orúkọ. àwa dẹ̀ ń wá owó ọjà ẹ̀yin ń wá owó. yes. oníkálukú dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀. that's it. kàbíyèsí. so àwọn fans fẹ́ jà fún ọ̀gá wọn ẹni tó belong sí ó fẹ́ jà fún ọ̀gá ẹ̀ ló jẹ́ sẹ́ àwa dẹ̀ máa wá ní sísè nǹkan yẹn but adúgbò fẹ́ lọ́pọ̀ lọ́wọ́ tó bá pa gbogbo ọ̀tẹ̀ yẹn kò sí nǹkan ló jọ bẹ́ẹ̀ mọ́. ayárálẹ̀ 07041346046 ẹ̀yà àtẹ̀jíṣẹ́ tí ń wọlé bẹ́ẹ̀ náà ni mo ti ń rí lórí WhatsApp yẹn ẹ̀ ti ń ṣe àtẹ̀jíṣẹ́ mo rí pé ẹ̀ ń bá lọ ó ti ń wọlé lórí WhatsApp yẹn ṣùgbọ́n ẹ pè wọlé sórí 07041346046 mú bọ̀ ẹ̀jẹ̀ ń dókè náà lọ nílé iṣẹ́ Odustech Travels and Tour tí wọ́n kó ní ìrìn àjò lọ sí Jordan mú padà bọ̀ Sàtẹ́kò ló ṣì wà ń bẹ̀ àṣìbọ̀ òun náà ni ẹ wá yìí kúrò. A sọ̀rọ̀ pé wọ́n tún wá ní nǹkan kan ká tó lọ sọ́dọ̀ àwọn kan tó fi affect àwọn marketer àti promoter ní ẹnugbà kan bàbá wa K1 the ultimate wọ́n ní àwọn làwọn ní Fuji wọ́n bẹ̀rẹ̀ sí ń ka àwọn àgbàgbó ní Fuji wọ́n lọ fi Barrister sẹ́yìn lẹ́yìn àwọn Barrister fans club wọ́n dìde gbogbo ẹ̀dí gbọ́n mi sí omi òtó wọ́n ní oṣù máa ní Fuji yìí kìnnìkan gbà tó yá gbogbo ẹ̀ die down. Alhaji ní nǹkan táwọn ń sọ kọ́ nìyẹn wọ́n ṣàlàyé nǹkan táwọn ń sọ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí òun tún ni Alhaji ti jáde pé alẹ́ mi mo ní Fuji mi tó wá di pé wá dàṣà ń gbòòrò pé Fuji mi ṣé èèyàn kan lè sọ pé òun lòun ní Fuji. ẹ ṣe ọ̀rọ̀ lẹ́sọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ nù. Fuji mo sọ síwájú lẹ́ẹ̀kan tó bá gbọ́ dáadáa wéré ló di Fuji wéré ló di Fuji so àwọn olóńjí wéré yìí ṣèbí àwọn tó ní Fuji ló ń jí wéré so Barrister náà dẹ ọ̀pọ̀ láwọn tí ó tẹ̀ sọ́ngbà ẹ̀ náà àwọn bàbá ní Èkó lọ́hùn ó kà wọ́n mọ̀ àwọn tí Wàsíù gan fún ara ẹ̀ mọ̀ ní Alhaji fún ara ẹ̀ mọ̀ sẹ́ni tí Alhaji bá sọ pé òun lòun ní Fuji òun àní mo ń sọ kankan tí ò bá yé dáadáa sẹ́ni tí ẹ̀ bá ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó bá rí pé òun gùn lérí ẹ̀ ó lè lóhùn lòun ni tó táyé bá ti ń gbajúmọ̀ lọ́wọ́lọ́wọ́ ń gbà yẹn so àwọn tó bá mọ̀ ìtàn ló máa pè tó kàn pé nǹkan yìí ṣe ti tiẹ̀ o ẹni tó bá mọ̀ tán Barrister náà sọ ní orin yẹn ó sọ pé àwọn tó wà nígbà tó ń sọ pé nìkan ló ní Fuji yẹn náà tó wà àwọn kan tí kù kọ́ lọ bá àwọn lágbájá Barrister sọ fún wa so ẹnìkan kọ́ ló ní Fuji
àwọn kan ló ẹnìkan ló originate which is Barrister so wọ́n lè ti dolóògbé lónìí ìdíkọ́ lọ́ba tó wọn sáré fẹ́ rere so ẹnìkan kọ́ ló ní àwọn mi rò pé kí wọ́n di ọtí mi tán pé èmi mo ní Fuji bí n pé àwọn ló wà nídìí orin lọ́wọ́ tó ń kọ̀ǹtró orin lọ́wọ́ láàdé ló máa ń gbé araga so wọ́n láti gbé araga lórí eré àyè. lórí eré àyè pé àwa la wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí yes bó ṣe wà nìyẹn ó ní ọ̀rọ̀ acapella òṣà acapella ìyẹn ló tún jẹ́ bíi gúgúrú láti bí oṣù kan Saheed Òṣùpá ọ̀bọ̀rin wọn náà ní kí èèyàn tó bá lè pé aláyé ìgbà yẹn àwọn máa dúró àwọn máa ṣe acapella láì fìlù sí 4 hours àwọn sì ń ṣe acapella lọ pé láyé sìn ẹni tó bá mọ̀ pé òun tó gbangba sùn lọ́yẹ́ ó jáde tó lè ka acapella ní 4 hours 5 hours tí ò ní lo ìlú tó dẹ̀ máa lọ ní Òkìkí Bright olórin ni àwọn náà bá jáde pé bàbá wa ẹ má bóyá wa kéré àwa kan náà wà àwa náà bọ̀ òun lè ṣe 7 hours láì lòlù tó wà lẹ̀ ṣe kínní acapella wa di gbọ́ mi sí omi òtún ó fẹ́ bú ó fà kínní kọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí promoter. ẹ ṣe olóòtú ṣe rí acapella àwa lọkàn fẹ́ gbà sí nǹkan mi acapella láti lè gbọ́ ohun tí mò ń sọ kí n tó lùlù sí láti lè gbọ́ nǹkan tí mò ń sọ kí n tó lùlù sí ó máa easy fún yàn àti gbọ́ acapella kó tó lùlù tó bá ti sọ lùlù sí nǹkan tán ẹni tó bá pè yàn ní patí fún àpẹẹrẹ pè yàn patí sìn olórin kan bẹ̀ sí lùlù ó never gbọ́ orin tí ó ń kọ ẹ̀ ní kíákíá bẹ́ẹ̀ tó bá padà jókòó tó bá délé tán ló máa jókòó pé sóhun tí ẹ̀ bá yẹ kọ́ mi lélẹ́yìí tó bá lé sísì ohun tí ẹ̀ bá yẹ kọ́ mi báyìí lélẹ́yìí so acapella tí Òṣùpá tó sọ King Saheed Òṣùpá tó sọ ó yàtọ̀ síra wọn Yorùbá ni Òṣùpá fi ń kọrin fẹ́ni tó bá gbọ́ Yorùbá ló ń lò tó fi ń kọrin so tí ẹ̀ máa fi acapella fi kọ Yorùbá kó tó easy kò easy acapella tó ń sọ ní pẹ́ lọ́wọ́ nínú orí ìtàgé tó ń ṣe tó ṣe kọjá tó kàn máa ṣe pre acapella mẹ́yìn nǹkan tá à ń sọ yẹn ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe rí Yorùbá ṣe ní 7 hours àwọn mímọ́ nínú Fuji tá à ń sọ yìí tó máa wọ studio orin tó ń fi ṣe CD tó ń fi ṣe kẹsẹ̀tì mẹ́rin wọ́n á kọ́tọ́ lẹ́ẹ̀kan náà kẹsẹ̀tì mẹ́rin máa fi ṣe ọ̀tá kọ́tọ́ lẹ́ẹ̀kan náà bọ̀ ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ tó bá gbọ́nu studio tó bá tún design orin fún wa lánàá pé kò sí orin kan tẹ́ máa gbọ́nu orin Òṣùpá Paso gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí bá padà jókòó sílé ẹ máa rí pé ó ní mínì bọ̀ tá bá ń gbọ́ ní patí kò ní ìdè yé wa so acapella ó yàtọ̀ sí acapella. Acapella yàtọ̀ sí acapella wọ́n ní acapella yàtọ̀ sí acapella sáwọn kan tún máa acapella ṣe jà wọn kan bó ṣe wà nìyẹn bó ṣe ẹ jẹ́ ká sáwá yá mọ́ torí pé àkókò ń lọ ẹni ọ̀rọ̀ mákẹ́tà ò ṣe mákẹ́tà ẹni ayé ti da ayé ọ̀làjú gbogbo ẹ ti wọnú ara wọn débi pé promoter gan ò rílì lọ bíi ti tẹ́lẹ̀ kò mọ́sẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bíi tẹ́lẹ̀ mọ́ pé nísìnyí wọ́n bá ti ṣorin ó ti dorí platform wọn ibẹ̀ ni wọ́n fi sí kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ṣé ìkan gbọ́dọ̀ yẹ kíkan dìkan lọ́wọ́. ọ̀pọ̀ ní fọlọ́run ṣe rí tí ọmọ bá ti ń dàgbà tábàjà kẹsìlá ayé àtijọ́ ọmọ ọdún 8 àbọ̀mọ ọjọ́ 9 ó máa dijú títí dijọ́ 9 ni bọ̀ ọkọ ọmọdé ọmọ ọjọ́ kan tó bọ́lẹ̀ ń sìn ó ti ń lajú ti ń ké kò tẹ̀ fẹ́ràn ara ni so báyé ṣe ń yí náà nìyẹn láti wà láyé díjítà ó gbọ́dọ̀ hápùn bẹ́ẹ̀ ni audio máa ti ń sìn tẹ́ bá fẹ́ ẹgbẹ́ gbọ́ orin bàárí 2017 tẹ́ bá lọ sí audio máa ti kẹ́gbọ́ gbọ́ ẹ̀ á gbé afúnlẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo táìmù yẹn tá a bá ṣiṣẹ́ à ń kó sílé ni àwọn máa lọ print ẹ̀ máa ṣe everything ní ìsìn gbogbo ètò àlọ́díò mat gbogbo orin táwọn wá pátápátá ó tó àlọ́díò mat so àwọn kan fúnra wọn ti di promoter ara wọn tí olórin bá ń kọrin lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹ wo orú ọ̀gá wa Musiliu Haruna Ìṣọ̀lá bó ṣe ń pè lọ́wọ́lọ́wọ́ lè máa di jójó ẹ̀ níbo mi ní kẹwàá ní Kútọ̀nù tí wọ́n gbọ́n tó ń kọrin lọ́wọ́lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń sẹ̀ǹdẹ̀ dàrẹ́tì ni bó ṣe ń kọrin lọ́wọ́ ló ń sẹ̀ǹdẹ̀ so ojú ò ní promoter fẹ́ ríjẹ náà ṣe mọ́. Báwo ni promoter ṣe wá ń léwu sí ṣé wọ́n ṣì wà àwọn ti wá ṣẹ̀ mí ṣe. promoter wà àìgbọ́ra wáyé náà ló ń kọ́ sí gbogbo ẹ̀ yẹ́tà àìgbọ́ra wáyé àwọn àtàwọn olórin tẹ̀gbọ́n tàbúrò ni wá táà bá tẹ̀ ń ṣe bákanbàkan tó lórin bá wò pé àwọn bíbù yìí ń tán fi ń jẹun tán kọ́ tó gbàgbó sí lọ́dọ̀ wa tán fi ń jẹun
wọn máa rí kíní ìjẹmọ́ àwọn náà kó pè wá pé mo tí ẹ gbàgbé tẹ sáyìn fún wa ẹ rí kíní ìjẹmọ́ ajá gbajúgbajú àti ìdàrú mọ́ ẹ lójú ẹ wà ọ̀nà wo la máa gbà ọ̀nà wo la máa gbà but olórí fẹ́jọ̀gá ọ̀gá mi wà kò mọ̀nà ọ̀gá làbí fẹ́ jẹ but lérí music industry nísìn ká má pa àtọ̀rọ̀ àjẹ lọ tí ẹ bá káàkiri gbogbo títì gbogbo àwọn tó ń lo speaker tó ń ṣe kí ni mélòó lẹ tún rí mọ́ǹsìn lẹ́gbẹ̀ẹ́ títì àwa ni ọ̀gá noise pollution Lagos State tẹ́lẹ̀ ọ̀gá noise pollution Lagos State tẹ́lẹ̀ noise pollution àwọn tó ń disturb àwa lọ̀gá wọn tẹ́ pàdé iṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọn fún wa ní minimum tá a máa play yẹn náà fi mú àwa náà fi mú olórí àwa nígbà yẹn so gbọ́dọ̀ ṣe bí tó wà jọ ṣàgbọ́lọ́mù yìí yes náà ẹ wá gbogbo táǹsì kẹ́ ẹ tó káàkiri ẹ lè rí méjì mẹ́ta lè máa rí ẹ bá dé Mushin sìn pé ẹ̀kan lè máa rí gáràjì Mushin ẹ gbogbo Kétu tẹ́lẹ̀ rí kan lẹ Kétu ẹ máa gbọ́dọ̀ tó ń gbọ́dọ̀ sí ni níbi Kétu ń sèbi kan lẹ máa ti rí níbi pípà lẹ máa ti rí so àwọn tó kù gbèjé kó bẹ́ẹ̀ wọ́n sùn wọ́n wà láyé wọn kú but bí yóò ṣe ìmí àṣẹ náà mi ń ṣe bí yóò ṣe ìmí àṣẹ náà mi ń ṣe Ọlọ́run kó tá máa wà pẹ̀lú wa kọ́ lọ́ba fi pa wá. Àmín. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.